tó ǹjẹ́ akírawárí ọ̀sọ̀ tó ní níbi yóò la tẹ̀sí náà fani tẹ̀sí ń gbọ́ wa nílùú Togo nílùú Côte d'Ivoire ẹ̀ńtẹ̀ náà fani tẹ̀ ń gbọ́ wa lu Ghana ẹ̀ńtẹ̀ náà fani tẹ̀ ń gbọ́ wa nílùú Mali tìǹbù yín dùn lásìkò tá a wà yìí akínyìn ìpè àkú ẹ káàbọ̀ sí orí ètò wa ẹ̀ńtẹ̀ sí náà fani tẹ̀ ń gbọ́ wa Nàìjíríà náà àjẹgbàgbé yín ní orílẹ̀-èdè Nàìjíríà ẹ̀ńtẹ̀ Amẹ́ríkà ẹ̀ńtẹ̀ London ẹ̀ńtẹ̀ Brazil ẹ̀ńtẹ̀ náà fani tẹ̀ ń gbọ́ wa ní Germany akínyìn ọ̀sán tó ní akíwa ìpè káàbọ̀ sí orí ètò wa tí a pè ní bíntíláì salam níbi tí a ti máa náfààní láti máa sọ fún yín tẹ̀sítì náfààní tẹ̀yìn tí ń gbọ́ ìpolówó nípa Alh Misturat Temini success tí gbogbo wa ti mọ̀ pé wọ́n balẹ̀ sínú Togo ní ọjọ́ 6 oṣù kẹta ní inú ọdún tí a wà yìí gbogbo ọ̀la tí ń jẹ̀ràn rẹ̀ gbogbo ọ̀la tí ń gbọ́ báwo lọ́jọ́ náà ṣe fẹ́ rí ọ̀pọ̀lọpọ̀ ló ti ń mì tìtì ẹ̀yin tẹ̀tẹ̀ ń bẹ lu Ghana gbogbo náà ló ti ń béèrè pé bọ̀lẹ̀ ti ráṣọra náfà láti sùkọ́ gbogbo ẹ̀ lónìí pẹ̀lú ògo Ọlọ́run Ọba mo ní àwọn àlejò pàtàkì lẹ́gbẹ̀ẹ́ mi ní ọ̀sán tòní tó jẹ́ pé wọ́n bá wa pé ní orí ètò yìí ní apá ọ̀tún mi mo ní àlejò pàtàkì kan bẹ̀ ẹ dákun kí ni orúkọ yín bá mi darúkọ ifá ọ̀tún wà lé. Assalamu alaikum warahmatullahi. ẹgbẹ́ mi sí kí ni rárá. Orúkọ mi ni Ajé Habiba mo jẹ́ vice amira TFC Togo. ìyẹn pé igbákejì aṣáájú obìnrin ní tó jẹ́ ti ẹgbẹ́ Temini success ti ìlú Togo orúkọ ilé ẹ̀kọ́ sí Habibatu tó mo tún ní àlejò pàtàkì lẹ́gbẹ̀ẹ́ wọn kí ló kọ ti yín o. Assalamu alaikum warahmatullahi. Wa alaikum salam. gbogbo ilé o orúkọ tèmi ni Ajá Yasmin mo jẹ́ amira TFC Togo branch. Amira TFC Togo branch ẹnu pé aṣáájú àwọn obìnrin ní ìlú Togo ó tiẹ̀ ti ń da báwọn náà mo tún ní àlejò pàtàkì kan ní ẹ̀gbẹ́ mi kí ló kọ ti yín. Assalamu alaikum warahmatullahi ta'ala wabarakatuh. Akí gbogbo wa ní gbogbo ilé gbogbo tí tó ń gbọ́ wa pé a kú àtàwà kò ṣẹ́jẹ́ ní orúkọ tèmi ò yẹ padà orúkọ mi Ahmed Jensoko tí gbogbo ayé mọ̀ sí Akílẹ̀ of Togo. Akílẹ̀ of Togo tí ó jẹ́ kan pàtàkì nínú ẹgbẹ́ Temini success tí ó máa ń kópa púpọ̀ nínú ẹgbẹ́ Temini success. ẹ jẹ́ kí wá padà sí ọ̀dọ̀ ń gbé látòrí Amira ibẹ̀ ní ti gbé ẹ dákun Amira Temini success ìlú Togo Ajá Yasmin gbogbo èèyàn ń gbọ́ lọ́tún ló sì pé Alh Misturat ń bọ̀ ní Togo àwọn kan tẹ̀ ń pé wọ́n tẹ̀ ti wá Togo rí kí la tó fẹ́ lọ wò lára wọn ẹ dákun kí ni ìyàtọ̀ nínú ìyí tí wọ́n wá àti tó ń bọ̀ lọ́nà yìí kí ni ìyàtọ̀ tí ẹ fẹ́ jẹ́ kí àwọn èèyàn ní láti mọ̀ nípa rẹ̀ mo kí alàgbà Bosman Legacy tí àwọn náà wọ́n wà lọ́wọ́lọ́wọ́ báyìí mo kí pé káàbọ̀ sí orí ètò tó Ajá Yasmin Amira kí lẹ fẹ́ sọ fún wọn nípa yòó. ẹ mọ̀ pé ẹ bá gbóhùn sókè dára kẹsí mọ́ kínní. tí a bá ṣe program tá a ṣe wá lọ yẹn àwọn èèyàn mọ̀ pé program la ṣe ṣùgbọ́n èyí tó tún bọ̀ yìí náà nǹkan ń bẹ. nǹkan ń bẹ yín ojú pé yóò tún fa kíkí. ó kàǹkà so màá sọ pé kí àwọn èèyàn wá kán wá wò. ẹ fẹ́ ròyìn kọjá pé káwọn èèyàn tiẹ̀ jáde wá kó wọ́n wá wòran. kán jáde ọ̀dà. àwọn èèyàn ń bọ̀ lóríṣiríṣi àwọn èèyàn ń bọ̀ láti Nàìjíríà àwọn àlejò kàǹkà láti Benin láti Côte d'Ivoire láti Ghana láti Allemagne Amẹ́ríkà àwọn èèyàn ń bọ̀. ní Togo wa ń bí báyìí ẹ mọ̀ pé a ní àwọn màmá a ní àwọn bàbá àwọn ìyá wa tó yẹ pé so àwọn náà máa bá wa pé lọ́jọ́ náà àwọn ọba wa ní àwọn ọba. àwọn tó jẹ́ pé àwọn ọba Yorùbá ti Togo. bẹ́ẹ̀ni wọ́n máa gbogbo wọn máa péjú lọ́jọ́ náà. àwọn ọba ń bọ̀ láti. ọba tó ń bọ̀ láti Nàìjíríà kódà ọjọ́ ìfẹ́ náà rẹ̀ nìkan nù. màá sọ pé gbogbo àwọn èèyàn kí àwọn èèyàn wá lóríṣiríṣi káwọn wá kán wá wò kọ́ wá wòrán ọ̀dà kí ẹni tí wọ́n jẹ́ fáìsì kí àwọn náà kí wọ́n ràn yín lọ́wọ́ díẹ̀ igbákejì Amira àti ìlú Togo Ajá Habiba ẹ wá dákun gẹ́gẹ́ bí Amira yín ṣe ń ròyìn tó ń ròyìn tẹnu wọn ń dùn yìí ẹ dákun ṣé báwọn yẹn bá ti wá lọ́jọ́ náà bẹ́ẹ̀ sọ pé àwọn èèyàn ó pọ̀ tí wọ́n wá yìí ṣé
tó máa ti wá tí a sì ń wo Alh Misturat ṣe akọ̀wé náà ní fi nǹkan panu náà àbí bọ́ọ̀ láti wá ṣe jọ́nà o. ẹ máa wá inshallah ẹ á ṣètò jíjẹ mímu níwọ̀nba so tó bá jẹ́ tẹ́lẹ̀yìn tàlájà nìkan kọ́ lẹ máa wá wò àwọn àáfàá ń bọ̀ láti Nàìjíríà tí wọ́n wá ṣe wáàzì àáfàá ní obìnrin àáfàá lọ́kùnrin tó jẹ́ pé ẹ̀yin gan tẹ́ bá wá ìròyìn ò lè tá mojú bàṣà bọ̀ ó máa wù wá kí gbogbo yín kí gbogbo anybody kan wá wo nǹkan tí TFC fẹ́ ṣe ní on the 6th March so inú wa máa dùn tẹ́nibọ̀dì bá wá tó bá yẹ ti jíjẹ mímu eré anybody wọ́n máa enjoy ẹ̀. inú gbogbo àwọn ẹ̀ máa dùn lọ́jọ́ náà kí n tún wá padà sí ọ̀dọ̀ alàgbà Ìyàndá Jẹun Sókè gẹ́gẹ́ bí sọ fún wa pé ẹ máa ń kó ipa tó pọ̀ nínú ẹgbẹ́ Temini success gẹ́gẹ́ bá a ṣe mọ̀ nínú tó gbà pé akọrin ní a sì mọ̀ pé bẹ́ẹ̀ ṣe wá jẹ́ akọrin yìí a rí nínú àwòrán tí wọ́n gbé jáde pé ẹ̀yin náà kópa ń bẹ̀ lọ́jọ́ náà ẹ dákun ǹjẹ́ ẹ lè fi orin kan jẹ́ káwọn èèyàn mọ̀ pé ọjọ́ tàwí yìí o bó ṣe fẹ́ rí nítorí pé ìtọ́wò báyìí la fi máa dùn ọbẹ̀ wọ́n sì ní ibi tí ìjà bá ti dé bá ni láti máa ń jà gẹ́gẹ́ bí akọrin ẹ̀kọ́ tí ẹ̀ jókòó síbẹ̀ ti jókòó ohun tí mò ń wò yìí hùn kẹ́ ẹ wá fi orin kan tó jẹ́ pé àwọn èèyàn wọn náà fàní láti gbádùn ẹ̀ tẹ́ẹ̀fì sọ fún wọn pé ọjọ́ yìí o gbogbo yẹn jáde wá ká wá gbádùn ọjọ́ náà. èmi ni ẹra jẹ́ ń sókè tó ń kọrin ó lè jẹ́ ń sókè ó bàbá pẹ́ àkílẹ̀ nílùú tó ń bọ̀ ẹ̀yin tí wa ẹ jọ̀wọ́ wá bá tí wa o ẹ̀yin tí Nàìjíríà ṣe o ẹ̀yin tí ìlú Abidjan ṣe o àgàgà nílùú Togo ṣe ẹ jọ̀wọ́ wá bá tí wa o gbogbo èèyàn tá a bá fi èpè kó wa ẹ wá bá ti wa ẹ jọ̀wọ́ wá bá ti wa ẹ jọ̀wọ́ máa ṣàlàyé wa Eletiọfẹ ẹgbẹ máa ṣàlàyé wa àní Àmọ̀kẹ́ làwa ń gbọ́ o Àmọ̀kẹ́ làwa ń gbọ́ àwògbórin kórìn ní gbòòrò Àmọ̀kẹ́ làwa ń gbọ́ àwògbórin kórìn ní gbòòrò Àmọ̀kẹ́ làwa ń gbọ́ àwòkú tẹlẹ lùsàsẹ o Àmọ̀kẹ́ làwa ń gbọ́. tó inú mi dùn gbà tí ẹ tẹ bẹ̀rẹ̀ àwọn èèyàn ó ti máa sọ pé ó dàbẹ̀ ni pé ọjọ́ yìí ó mọ̀ náre ni gan ni o ẹ ṣe inú mi dùn ẹ jẹ́ kí n wá padà sí ọ̀dọ̀ Amira wa Amira TFC èmi ò fẹ́ máa sọ pé TMC TFC ń pè ẹgbẹ́ Temini success Alh Misturat ìdí ni wípé àwọn ìyá wa tí wọ́n ń bẹ nílé bẹ́ẹ̀ bá ń pè TFC wọ́n kí wọ́n sọ kákó máa sọ pé ẹgbẹ́ Temini success ẹgbẹ́ Alh Misturat wọ́n á ti mọ̀ Aderounmu á ti mọ̀ pé ẹni báyìí ni wọ́n sọ ń parẹ́ ẹ wá dákun mo rò pé lọ́jọ́ náà gẹ́gẹ́ bí ohun tá à ń gbọ́ wọ́n ní akọ̀wọlé káṣáṣá wọlé lọ́fẹ̀ẹ́ àbí ọ̀nà kan wà tó jẹ́ pé ẹgbẹgbà tí a fi wọlé àbí tá a fi mọ àwọn tó yẹ kó wọlé àti àwọn tí ò yẹ kí wọ́n wọlé. so bí ìbéèrè tẹ bí. ẹ bá ń súnmọ́ kínú dáadáa. ok ìbéèrè tí ẹ béèrè bon àní wọlé àwọn èèyàn tó bá wà wọn ní wọlé lásán aṣọ àǹkárá tá a mú fún program òun ni ká sọ pé òun ni tíkẹ́ẹ̀tì tí wọ́n fi wọlé. bẹ́ẹ̀ nígbà tẹ pé aṣọ àkàrà tẹ mú fún program àwọn kan wò wá báyìí lọ́wọ́lọ́wọ́ láti Amẹ́ríkà láti London láti Ghana láti Côte d'Ivoire láti Mali wọ́n wò wá báyìí ni wọ́n sì ń dùn wọn náà wọ́n gbádùn ètò àkíogbò ẹ̀tẹ̀ náà fàǹtẹ̀ ń wà lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ wá dákun ǹjẹ́ ẹ lè jẹ́ kí àwọn èèyàn rí aṣọ náà ẹ lè ṣe àfihàn aṣọ náà ẹ jẹ́ kí ẹ̀yin tẹ̀ náà fàdí tí ẹ̀ ń wò wá alàgbà Aljaf akínyín bí ẹ̀yin náà ṣe ń kí wa lọ́wọ́lọ́wọ́ báyìí bákan náà mo kí alàgbà Lucas Akitayo láti Spain lọ́hùn-ún láti Barcelona ní Spain tí àwọn náà náfààní tí wọ́n ti bá a pé lórí ètò. mo wà láyé ìdájọ́ ẹ̀. aṣọ náà ọ sì dá ẹ dákun èèlò ni owó aṣọ náà láwọn fẹ́ pèlè Yorùbá èèlò lówó aṣọ náà. ká sọ pé ọ̀pá méjì àpò méjì ọ̀pá mẹ́rin àpò mẹ́rin ọ̀pá mẹ́fà àpò mẹ́fà ìgàn kan àpò méjìlá
ọ̀dà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣe wá sọ́hun ó ti yé àwọn tẹ̀ náǹfààní tẹ̀ ń wò aṣọ òun lẹ ti ń wò lára àmírà òun náà ẹ̀yin náà gbé kan sọ́run òun wọ̀ lọ́dọ̀ tí náà òun lẹ ti ń wò lára àmírà òun náà táwọn ìbátan wá ṣe tán pé àwọn fẹ́ ra aṣọ yìí ibo gan ni wọ́n lè rí aṣọ yìí rà. Wọ́n lè pe nọ́mbà ẹ mọ̀ pé nísìnyí kò sí kíní táìmù mọ́ wọ́n pe nọ́mbà wọ́n lè pe ṣé mo lè sọ nọ́mbà àbí. sọ nọ́mbà tó ń pè. ok 90 28 94 21. so nọ́mbà yẹn. tí wọ́n pè tó bá ti pe nọ́mbà yẹn wọ́n kàn sí òun náà dẹ̀ ti ń gbọ́ ti àmírà ẹgbẹ́ Temini success tí wọ́n ti ń jẹ́ kí ẹ mọ̀ pé aṣọ ni a fi wọlé o ẹ jẹ́ kí wọ́n wá sọ́dọ̀ igbákejì yín ìyáàfin Àbíbà ẹ wá dákun gẹ́gẹ́ bí ẹ sọ pé aṣọ la fi wọlé yìí tí abáwárí àwọn èèyàn kan bó ṣe ń rí aṣọ yìí nìsín tí wọ́n ní aṣọ yìí sì ní báwọn bá dànù ọjà kan àwọn ò rírà ìjẹ́ tí wọ́n bá lọ ra aṣọ yìí nìkan tí wọ́n rà lọ́dọ̀ ti yín báwo lẹ ṣe ṣe àti pé ṣé ó bójú mu. nípa ọ̀rọ̀ tẹ́ béèrè yẹn lóòótọ́ kò bójú mu nítorí pé aṣọ táwọn àgọ́ ń ta a fi tíkẹ́ẹ̀tì sí àwọn tó bá rà lọ́dọ̀ wa àwọn tí ò tí ì gbà gbogbo wọn ló máa kárí wọn máa gbà padà so nítorí pé ìròyìn yẹn ti dọ́dọ̀ tiwa náà ló fà á so tíkẹ́ẹ̀tì ń bẹ ẹni tó bá ti ra aṣọ lọ́dọ̀ wa ó máa gba tíkẹ́ẹ̀tì yẹn ló máa present ní ọjọ́ yẹn ni wọ́n máa fi ilẹ̀ tí ó máa fi wọlé. ó túmọ̀ pé ẹni tó bá ra aṣọ lọ́dọ̀ yín pẹ̀lú tíkẹ́ẹ̀tì yẹn ni ó fi wọlé àti pé ẹlẹ́ẹ̀kejì ẹni ẹ̀ẹ́dánù oúnjẹ tẹ́ bá gba tíkẹ́ẹ̀tì lẹ́nu ọ̀nà tó bá di pé wọ́n ọ̀dà tó bá tẹ̀ ti wọlé ẹ ti mọ̀ pé tíkẹ́ẹ̀tì ló fi wọlé wọ́n jẹun nulẹ̀ ọ̀dà ẹni tó bá sọ tíkẹ́ẹ̀tì tiẹ̀ nù wá ń kọ́ tó rẹ̀ ti ra aṣọ. kò gbọ́dọ̀ sọ tíkẹ́ẹ̀tì ẹ̀ nù nítorí pé ẹ mọ̀ wọ́n ní tó bá ṣe kókó fún ni èèyàn mójútó ni ọjọ́ yẹn gbogbo wa ló wù pé ká wá so tẹ́ ẹ bá ti lè ṣàṣọnù ẹ gbọ́dọ̀ sọ tíkẹ́ẹ̀tì. ọ gbọ́dọ̀ sọ tíkẹ́ẹ̀tì nù àhọdà mo wá fẹ́ béèrè kan lọ́wọ́ alàgbà Ahmed Ìyàndá jẹun sókè akílẹ̀ ti ìlú Togo ìbéèrè tí fẹ́ béèrè lọ́wọ́ yìí ni pé kí ni ààbò táwọn ilé ìfọkànbalẹ̀ sí lọ́jọ́ náà wípé wọ́n gbé kẹ̀kẹ́ wá ní o wọ́n gbé mọ́tò wá ní o tí ọkọ̀ wọn fi balẹ̀ pé wọn ò ní yọ gíláàsì mọ́tò wọn ò ní yọ táyà mọ́tò wọn tó jẹ́ pé oríṣiríṣi kó bẹ̀rẹ̀ sí máa bá pàdé níbi òde lóríṣiríṣi báwo ni ààbò ọjọ́ ẹ̀ ṣe fẹ́ rí fún wa. gẹ́gẹ́ bí ìbéèrè tẹ́ béèrè ìyẹn wà ṣọ garanti ni gẹ́gẹ́ bí ọ̀gá wa Alhaji síwájú wọ́n jẹ́ president wa wọ́n ti arrange gbogbo ilé yẹn security máa tight ìjọ yẹn even gbàgbọ́ ṣùgbọ́n ọmọ ta kan ẹ tó wá wọlé ká tó máa ṣe dáadáa wọ́n á gbé bọ́ta ni ẹ̀rí báyìí sí nípa ti security wọ́n tight. ìyẹn ni pé nípa ti ààbò àti machine bá gbọ́ pé wọ́n ní kakọ̀ ò ní ṣe gbogbo ohun tí a bá gbé wá pẹ̀lú gbòtọ́lọ́ gbogbo ẹ̀ ti létò ó ti létò wọ́n fọkàn balẹ̀. mo tẹ̀ wá gbọ́ pé wọ́n ní torí pé tí àwọn bá ti sọ fáwọn èèyàn lórí atẹ́gùn pé nǹkan báyìí tó bá di rújọ́ ẹ̀ irú wa làwọn èèyàn máa ń kóró bá pé ẹ sì sọ báyìí lórí rédíò ẹ sọ báyìí lórí rédíò wọ́n ní kò sí Africa time pé aago 9 tẹ́ kọ sínú ìwé lẹ́fẹ́ bẹ̀rẹ̀ ṣé ẹ kò sọ bẹ́ẹ̀ ni àbí aago 9 yẹn lọ lẹ́ bẹ̀rẹ̀. kí ṣe bá aṣọ bẹ́ẹ̀ o bó ṣe máa wà náà nìyẹn bó ṣe máa jẹ́ ni because tá bá wo ètò ń ṣẹlẹ̀ ní Togo ń sìn nípa corona kò ṣe corona àwọn ìjọba náà ò máa fún yàn láyè púpọ̀ kí wọ́n máa pẹ́ ní láti máa ṣe event kan kí wọ́n máa pẹ́ ní show. kẹ́ ẹ̀ máa pẹ́ kílẹ̀ oṣù bá ní wọ́n yìí fẹ́ kí yàn wáyé báyẹn. because àsìkò tá a wà yìí ló fà ẹ̀ báyẹn sìn ló jẹ́ ká sọ pé a lo Africa time ẹni sìn láti aago 9 wọ́n máa bẹ̀rẹ̀ program wa. títí di ọwọ́ ọ̀rọ̀lẹ́. sísàlẹ̀ ẹgbẹ́ ìjọba báyẹn sìn a lo Africa time. ọ̀dà ká má sọ pé Africa time ká sọ pé ẹ fẹ́ lo wípé àìnádéhùn kò sí níbẹ̀ aago 9 lè tó bẹ̀rẹ̀ ọ̀dà ẹ ṣeun alàgbà Ahmed Ìyàndá jẹun sókè ẹ jẹ́ kí wọ́n padà sọ́dọ̀ àmìra wa Hajiya Yasmin ẹ dákun gẹ́gẹ́ bí ẹ̀yin ṣe jẹ́ obìnrin tẹ̀tù wá jẹ́ àmìra fún ẹgbẹ́ Temini success ẹ dákun kí ni ẹ lè sọ fún àwọn ìyá wa tí wọ́n ń gbọ́ wa lásìkò yìí tó jẹ́ pé àwọn náà ni wọ́n yọ̀ǹda
àwọn ọmọ wa lọ́lọ́mọge ní o àti àwọn ìyá wa náà tí ó jáde wá ní o kí ni àǹfààní àti ẹ̀kọ́ tẹ́ ẹ lérò pé tí wọ́n bá tiẹ̀ jáde wá wọ́n ní àǹfààní láti wá kọ́ níbi ìgbàlejò Alh Misturat Aderounmu Temini success torí pé ọ̀pọ̀lọpọ̀ ẹ máa sọ pé ẹ wo ẹ má jẹ́ káwọn ọmọ yín lọ bí òde olórin o tẹ́ bá lọ bẹ̀ ní ìsìn ọkùnrin ó gbé wọn lọ ní o kíní kò oríṣiríṣi la máa ń gbọ́ wọ́n sì sọ pé tó bá lọ bẹ̀ ní ìsìn ó yẹ kí wọ́n wálé láago báyìí wọn ò ní wálé láago báyìí ọ̀pọ̀lọpọ̀ òbí wọn fẹ́ fọmọ wọn lẹ̀ kí wọ́n lọ wo eré nítorí mọ̀ pé àwọn ọmọ máa ń gbabẹ̀ lọ ṣe ìranù ẹ wá dákun kí ni ẹgbẹ́ Temini success tí ó fẹ́ fi múlẹ̀ fún wa pé gbígbé eré wá sílùú Togo tí wọ́n yàtọ̀ sí pé èyí táwọn èèyàn ń ṣe tí wọ́n sì ń ṣèranù kí lè fẹ́ fi dáwọn ìyá wa lójú àti kí láǹfààní ò lẹ́fà àwọn ìyá wa tí inú wọn máa fi dùn láti máa bá wa pé níbi irú nǹkan báyìí. tí mo ní láti sọ fún àwọn mọ̀mọ́ wa. ẹ bá a súnmọ́ nu kíni dára. tí mo ní láti sọ fún àwọn mọ̀mọ́ wa àwọn àǹtí wa tí wọ́n ń gbọ́ mi ni pé ẹ mọ̀ ẹgbẹ́ Temini success ẹgbẹ́ Islam ni nínú prógrámù àtàbáwo dáadáa wáàsí la fẹ́ ṣe èèyàn méjì ló fẹ́ ṣe wáàsí níjọ́ yẹn wọ́n fẹ́ ṣe wáàsí wọ́n fẹ́ sọ̀rọ̀ fún wa níjọ́ yẹn wọ́n sọ̀rọ̀ Ọlọ́run fún wa so àfáà wa tó ń bọ̀ láti Nàìjíríà wọ́n máa sọ̀rọ̀ Ọlọ́run fún wa àkọ́kọ́ nù ẹlẹ́ẹ̀kejì ìyàwó alájà Balkis Ọ̀fà wọ́n máa sọ̀rọ̀ fún wa ẹlẹ́ẹ̀kejì nìyẹn so Alh Misturat fúnra wọn gangan orin wọn wáàsí ni tíyàn bá farabalẹ̀ gbọ́ dáadáa orin Alh Misturat wáàsí ni èèyàn sì máa ń kọ́gbọ́n bẹ̀ dáadáa so màá rọ̀ àwọn mọ̀mọ́ wa pé kán fi àwọn mọ́lẹ̀ kán wá gbọ́ wáàsí kán sì wá gbọ́ orin alájà pé kán fọkàn balẹ̀ ẹ̀kọ́ ń bẹ ń bẹ àfẹ́ ṣe nǹkan tí kò dáa àwọn gangan inú wọn máa dùn inú wọn dùn tí wọ́n bá wá síbẹ̀ bẹ́ẹ̀ni so nǹkan kékeré tí mo lè sọ nìyẹn tẹ́lẹ̀ sọ nìyẹn bẹ́ẹ̀ni ọ̀dà kán fọkàn balẹ̀ tó ẹ̀yin tẹ́ ẹ náfààní tẹ́ ẹ ń wò wá káàkiri gbogbo àgbáláyé níbi tẹ́ ti ń wò wá òun lẹ ti ń gbọ́ láti ẹnu àwọn ọmọ ẹgbẹ́ Alh Misturat Temini success tí wọ́n ń sọ̀rọ̀ fún wa tí wọ́n sì fi ń dá wa lójú pé ọjọ́ náà yóò nà rẹ̀ ní púpọ̀ ẹ̀yin kó tó wá di pé wọ́n ó tún máa tẹ̀síwájú láàrin bí ìṣẹ́jú kan sí kejì ẹ jẹ́ kí n tún lọ sókè lọ́hùn-ún kí agbádùn ọ̀nà ìlàjà lẹ́ẹ̀kan sí i. ǹjẹ́ ẹ jẹ́ ká rántí níbo lóbi tá à ń lọ níbo lóbi tá a dé dúró níbo náà ni a ti ń bọ̀ wá èyí náà ni ẹgbẹ́ Alh Misturat Temini success tí wọ́n fẹ́ jẹ́ ká mọ̀ ní ọjọ́ náà akí alàgbà Alejo tí wọ́n bá wa pé lọ́wọ́lọ́wọ́ báyìí akí alàgbà Ayọ̀lá Wàsíù tí àwọn náà náfààní tí wọ́n ń gbádùn ètò lọ́wọ́lọ́wọ́ báyìí kó tó di pé wọ́n wá béèrè ìbéèrè kan ní ọwọ́ igbákejì àmírà wọ́n sáré fi àsìkò yìí ṣe ìkéde ìdúpẹ́ pàtàkì yìí èyí tí àwọn bàbá wa ẹ̀gbọ́n wa Alh Misturat Adéyẹmí tí wọ́n ní ká fi àsìkò yìí ká fi kí gbogbo ọmọ Yorùbá ní tilé toko wípé a kú àdúró ti àwọn ti àná ní àsìkò tí àná wọn tí ń ṣe ìyá wọn tí wọ́n jáde láyé tí a sì dúró tì wọ́n tí a bá wọn kẹ́yẹ oníkàkí gbogbo wa gbogbo yẹn àfà tí ẹ gbé màmá náà lọ sí orí tẹ oníkì akíyín gbogbo yín ìyá wa tí ẹ wá ń kí wọn lọ́tún lọ́sì láti ibi tẹ́ ti dìde wá oníkì akíyín ìpè ẹ ṣeun gbogbo ọmọ Èjìgbò Ìpàpọ̀ Ṣakí gbogbo ọmọ Yorùbá pátápátá níbi tá a ti wá oníkì akíyín ìpè ẹ ṣeun ẹ kú àfọmọnìyàn ṣe ẹ kú àdúrótì wọn ní ọjọ́ yóò jìnnà síra wọn
wọ́n ní ká kí yín dáadáa tẹ́ bá náfààní tẹ́ bá ń gbọ́ ìkéde yìí bàbá wa Alhaji Rọ́jí Wàlíù Adéyẹmí wọ́n ní ká máa fi àsìkò yìí kí a máa fi kí yín ìjẹ́ ó tún padà bọ̀ láàrin ìṣẹ́jú kan péré. tó àníṣe tó bá jẹ́ pé ti ọgbọ́n lẹ fẹ́ kọ́ lọ́jọ́ náà àmìrà wa tó jẹ́ ti Temini success ní Togo wọ́n ní ẹ máa bọ̀ kẹ́ wá kọ́gbọ́ tó bá jẹ́ pé tìmọ̀ ni wọ́n ní kẹ́ máa bọ̀ kẹ́ wá kọ́mọ̀ wọ́n tó bá tó wá jẹ́ pé ẹ fẹ́ wá náfààní láti fẹ́ mọ ohun tí wọ́n pè nífẹ̀ẹ́ tó yẹ ká lò láàrin ara wa wọ́n ní kẹtẹ̀ wàá ríran wò ní ọjọ́ tá à ń sọ yìí ó dà mò ń bọ̀ kí n gbọ́rọ̀ láti ẹnu igbákejì àmìrà náà Àjíà Àbíbà ẹ dákun kí ni ohun tí ẹ lè sọ fún wa látàrí wípé àwọn tí wọ́n fẹ́ wá lọ́jọ́ yìí tí wọ́n bá ti raṣọ tí wọ́n fi tíkẹ́ẹ̀tì wọn wọlé tán gẹ́gẹ́ bí ohun tá à ń gbọ́ àwọn ètò wo ló wà ńjọ́ náà àwọn ètò wo yàtọ̀ sí wàásí o yàtọ̀ sí pé a kọrin o ètò wo ló tún wà. lọ́jọ́ yẹn lẹ́yìn pé alájà máa kọrin wọ́n máa ṣe wáàzì so a tún ní ẹgbẹ́ wa gan fẹ́ ṣe inauguration so a fẹ́ ṣe inauguration fáwọn ọmọ ẹgbẹ́ àwọn ambassador wa so ètò pọ̀ lọ́jọ́ yẹn ètò pọ̀ ṣá. ẹ tún máa fáwọn ìlàmì ẹ̀yẹ. bẹ́ẹ̀ ni nínú ẹgbẹ́ wa so ìwúrí ni wọ́n ní kákíní kúṣẹ́ ní móríṣẹ́ yá so nǹkan pọ̀ tẹ́pẹ́ àwọn èèyàn máa rí tó jẹ́ pé àwọn gan wọ́n máa sọ pé ẹgbẹ́ ni. wọ́n máa sọ pé ẹgbẹ́ ni ọ̀dà wọ́n fẹ́ ṣe tẹ́sì fún yín báyìí ṣé ẹ ti múra lẹ̀ n kọ́kọ́ bẹ̀rẹ̀ látòrí igbákejì àmìrà nítorí àkókò tí ó bá ní ṣọ̀rẹ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe fẹ́ràn Alh Misturat Temini success tẹ fẹ́ràn wọn dáadáa ǹjẹ́ lè kọrin wọn kọ fún mi. ó wà nílẹ̀. ó yá ẹ̀já gbọ́. kò ní wọlé tọ̀ wá mi kò ní wọlé tọ̀ wá ikú ò ní wọlé tọ̀ wá àrùn ò ní wọlé tọ̀ wá àkóbá ò ní wọlé tọ̀ wá àdábà ò ní wọlé tọ̀ wá wàhálà ò ní wọlé tọ̀ wá ìdààmú ò ní wọlé tọ̀ wá orí burúkú ò ní wọlé tọ̀ wá ọ̀fọ̀ ò ní wọlé tọ̀ wá ìyà ò ní wọlé tọ̀ wá ire á wọlé wa ayọ̀ á wọlé wa ìdùnnú á wọlé wa àṣeyọrí á wọlé wa owó á wọlé wa ọlá á wọlé wa àlàáfíà á wọlé wa ẹ̀mí gígùn á wọlé wa ọmọ rẹ̀ á wọlé wa aya rẹ̀ á wọlé wa ilé tuntun lọ́dún tuntun ayọ̀ tuntun lọ́dún tuntun mọ́tò tuntun lọ́dún tuntun àlùbáríkà nínú ilé wa àlùbáríkà nínú ayé wa àlùbáríkà nínú iṣẹ́ wa a ò ní rí ikú ọkọ a ò ní rí ikú aya wa ikú ọmọ dorí olórí a ò ní fojú sunkún a ò ní faragbà wẹ̀ àtàjèrè nínú iṣẹ́ kékeré owó ńlá màláíkà aláàánú kó gbèrè wá kíákíá mi ò ní ṣàṣetì o a ò ní tẹ́ni tìka o bá a borí ọ̀tá wa gbogbo ohun tí a bá dáwọ́lé jẹ́ kó yọrí sí rere gbogbo ohun tí a béèrè fún fi wọ́n fi lé wa lọ́wọ́ pàṣẹ sáyìn sọ̀rọ̀ wa. sáyìn sọ̀rọ̀ mi pàṣẹ sáyìn sọ̀rọ̀ mi tètè wá dà mí lóhùn bàbá mi gbé ẹgbẹ́ ẹ wò ẹ tẹ olóòótọ́ ó fi mọ̀ pé ẹ fẹ́ràn Alh Misturat ẹ tẹ̀ fi kọ́ pé kan ọ̀dà kí wàá lọ sọ́dọ̀ àmìrà wa náà tó àmìrà wa ti ẹgbẹ́ Temini success ẹ ti rí i pé igbákejì yín wọ́n ti tò wọ́n tò lè rẹ̀ ọ̀ya ẹ̀yin náà torí pé Alh Temini success ni wọ́n mọ̀ ọdún nígbà tí wọ́n bá wo àwòrán yìí ẹ dákun kí ni ohun tí ẹ̀yin náà lè sọ fún wa àti pé orin wọn lè lè kọ fún wa. ẹ kọ̀kọ́ fún wa. ẹ súnmọ́ kínní o. Bàbá rere tó ń pín rere tó ń pín rere píre fún mi kí n ríre gbà kí n ríre gbà. Gbogbo ire kó jẹ́ tèmi. má bọ̀ lọ́dọ̀ mi. Àlùbáríkà Muhammad mi. oníṣẹ́ ńlá mo tọrọ kan sákẹ́yìndé anábì mi kọ́bọ̀ ọlọ́run rẹ́gẹ̀ èyí ní kí n ríre gbà mú. Bàbá rere tó ń pín rere tó ń pín rere píre fún mi kí n ríre gbà kí n ríre gbà mú. tó ọlọ́run kó kúrẹ́ fẹ́mi náà kébì náà ríre gbà mú papito papi anos tẹkílísẹ́ mi nù ètò lè jìyà tó kí wàá gbọ́ ọ́ra
alàgbà Ahmed Ìyàndá jẹun sókè ṣé ẹ fẹ́ kọrin Mistura fún wa ni àbẹ́yìn fẹ́ kọrin tìyín torí pé ẹ̀yin náà wà náà tó fẹ́ kọrin fún wa ń jọ́ náà. Orin tiwa làwọn máa kọ. Ó yá. Àwọn akọrin fún Mistura náà mi tiwa. Ó yá ẹ̀kọ́ ká gbọ́. Ó ní Mistura lẹ́gbẹ́ ti tiwa. Temini success lẹ́gbẹ́ ti tiwa o. Ẹgbẹ́ alálùbáríkà o. Mistura lẹ́gbẹ́ ti tiwa o. Ani Mr. Dollar lólórin titiwa. Titiwa. Ani Ashafa lólórin titiwa o. Titiwa o. Ani ẹgbẹ́ alálùbáríkà o. Mistura lẹ́gbẹ́ titiwa. Ani tí Mistura bá ń bọ̀. Bàmí Eletiọfẹ tí Mistura bá ń bọ̀. Wọ́n á gbọ́ gbọ́gbọ́ wọn á gbá gbọ́gbọ́ tí Mistura bá ń bọ̀. Wọ́n wá nífẹ̀ẹ́ lọ sílé mọ́ o tí Mistura bá ń bọ̀. Tí Mistura bá ń bọ̀. Tí Mistura bá ń bọ̀. Wọ́n á gbọ́ gbọ́gbọ́ wọn á fara yá o tí Mistura bá ń bọ̀. Wọ́n wá nífẹ̀ẹ́ lọ sílé mọ́ o tí Mistura bá ń bọ̀. Bẹ́ẹ̀ ni wọ́n sọ pé ẹ̀ nífẹ̀ẹ́ lọ sílé mọ́ nígbà tí Mistura bá bẹ̀rẹ̀ sí bọ́ lọ́jọ́ náà tí gbogbo àbàtà wa ń gbádùn ẹ̀wà nífẹ̀ẹ́ lọ sílé mọ́ ẹ̀yìn àfi àsìkò yìí àfi kí Alhaji Abdulwasir Aṣíwájú tí wọ́n jẹ́ president ẹgbẹ́ Temini success ti ìlú Togo wípé wọ́n kú iṣẹ́ takuntakun wọ́n kú gbìyànjú láti lè máa jẹ́ kí ìlọsíwájú kó máa bá àwọn tí wọ́n kọrin àti pé bẹ́ẹ̀ bá tún wá ń gbìyànjú wípé ẹni tó bá ní talent kí talent ẹ̀ kó máa lọlẹ̀ kí ó gba àwọn èèyàn kó máa lọ síwájú ẹ jẹ́ kí a kí irú ẹni bẹ́ẹ̀ a kí Alhaji Abdulwasir Aṣíwájú tí wọ́n jẹ́ president Temini success ti ìlú Togo ìpè ẹkú ìgbìyànjú Ọlọ́run bá láàánú kò ní pín bá ẹgbẹ́ náà ní dàrú láṣẹ Ọlọ́run bá mi aláwòrán bí aṣọ tẹ fẹ́ rà òun náà ni ẹ ti rí yìí ẹgbẹ́ wa kì í tètè káwọn yẹn náà kọ́ bá sọ pé Eletiọfẹ wáṣẹ lára wọn ẹ̀rí ẹ ti rí lára tèmi náà bẹ́ẹ̀ mi náà ṣe wọ̀ ńjọ́ náà nu ṣe ẹ ti rí lára mi báyìí bá ṣe jọ wọ̀ ńjọ́ náà nu ẹ ti rí báyìí nísìnyí ó ti ẹ̀ fi tì mí láì tí ì ràn mi ò tí ì ràn nu o àbí kí tiẹ̀ fi ṣe àwọn ègùn màá kàn fi pàkájà báyìí ni àbí tó òun náà ni ẹ ti láǹfààní ti ẹ ti gbọ́ ìyá kí o gbẹ ti láǹfààní tẹ bá wa pé ní ọ̀sán tòní ẹ má gbàgbé ọjọ́ kẹfà oṣù kẹta nílé yóò wáyé ní àdúgbò àtikúmẹ̀ lọ́hùn-ún nínú ọgbàdùn náà pẹ̀lú ògo Ọlọ́run ọba Ọlọ́run ò ní fi tó bá tó wá di jọ́ mẹ́jọ á tún ṣe ètò nípa ti Mistura yìí kan náà torí pé ó kù jọ́ mẹ́ta tá a fẹ́ ṣe ètò náà nù tíjọ́ mẹ́jọ yẹn yóò fà kìkì láṣẹ lọ́wọ́ ọba Elédùmarè láàrin ìṣẹ́jú kan àmọ̀fẹ́lẹ́ ìdágbére fún mi pé ó tíjọ́ mẹ́jọ a kí àmìra wa Ajua Yasmin ìpẹ́ ṣeun bákan náà ní àfi àsìkò yìí ní àfi kí igbákejì wọn Ajia Abibat bákan náà ní akí alàgbà jẹun sókè Ahmed ìpè ẹ ṣeun a sì kí aṣíwájú wa Alhaji Abdulwasir ìpè wọn ṣeun ǹjẹ́ ambassador Eletiọfẹ Eletiọfẹ lèmi jẹ́ ọba abẹ́ Ọlọ́run òsì ó ti jẹ́ mẹ́jọ láti lè dùnmọ́ rẹ̀ pápí tó bá fi àná ló ń gbé sókè tó gbé sílẹ̀ tẹ̀fín náà fẹ̀tẹ̀fẹ̀ ń gbọ́ mi yé pé tata ó ń bọ̀ wá sórí ètò láìpẹ́ ó dìgbà.